Bánjí ńlẹ̀ Ọlágúnjú oníwà tútù tó yàtọ̀. Ìgbà ọdún kan ni o, mo kí ọ pé ẹni rere. Àmì àṣẹ ni ó máa ṣe torí ẹni yẹyẹlé rírọ̀ ní rádàbà lọ́rùn ìwọ onímọ̀ níra o. Pẹ̀sẹ̀ ní rọ́kókò lágbálá Bánjí Ọlágúnjú ìbádùn là ń bá nílé olóyin o. Ní mo sáré ọmọ o. Bánjí Atlanta Georgia l'Amẹ́ríkà ìwà kéré òkòdélé láti Ọlọ́run ọba o. Abá ọyọ ọlọ́lọ́dún ó máa yan fáńdà o. Ó yá jẹ́ ń kí ọ ní gbèjègbèjọ́. Ọmọ wọn lódò ọwá odò ọwá ọmọ onílé ọlá. Ọmọ Awórìn tún rírọ̀ ọmọ arójòjò yìí ń bẹ́yìn ni mò ń ké sí o. Ọmọ àlòkò lára ọmọ onígbò máyàmáyà ṣù ọmọ onígbò máyàmáyà tọ̀ ọmọ onígbò owó abarajọjọ bí ewé ìgbà ọmọ olówó joyè méjì pọ̀ ọmọ arówó ogun bùnà ọmọ onílé ọlá ọmọ amúrù mẹ́fà yán gbọgbẹ̀dó ẹ̀ta gbórí kege èjì mú kúkúrú dò èyí lílá orí ìrìn ó dé kòrò ń jẹ ọmọ asòkú bírí lágbẹ̀dẹ ọmọ abìdí owó gbé ìlàjà ni wọ́n ń kéyìn nílé bàbá tó bí ọlọ́mọ. Bánjí Ọlágúnjú ìràwọ̀ rẹ tó ń tọ́ kò ní ìwọ ọkùn o ìwọ ò ní sí wáyà Bánjí mo ní ìwọ ò ní ra máyé ẹni bá ní o máa ṣe tirẹ̀ ìbínú Ọlọ́run làtọrọ fún ọ tó rákàndá ni ó tí o ṣe ta lò àpátápárá o ilé ọkùnrin ogun o ìwà rírè ìwà ìbárè mú lọ́lá Ọlọ́run wa ò ní wá ọtí láwùjọ olóríire ìjì oníjà ó gbọmọ dànù nínú aláboyún ayé òní ìparè rẹ lọ́wọ́ rẹ o Fẹ́mi Owólabí MJ bàbá olóyè púpọ̀ ló ní kí ọkú ọdún ó ní kórí jẹ́ kó pẹ́ láyé àtẹ́pẹ̀lẹ́sẹ̀ ń tẹ́ ẹ̀ náà tinútinú láfi súré fún ìwọ pẹ́ láyé o. Ẹ kú dédé àsìkò yìí ẹ sì káàbọ̀ sórí ètò ní ráńpẹ́ tí àjọ fẹ́ ṣe yìí. Mo kí wa a kú ojúmọ́ a kú gbogbo ìgbà a kú àtìgbàdégbà a sì kú bí gbogbo nǹkan ṣe ń lọ. Ó ń sọmọ olókù wa bẹ́ẹ̀ ni a ní sín pẹ̀lú òkú ẹ̀ láṣẹ Èdùmàrè. Gbogbo dùgbẹ̀dùgbẹ̀ tó ń mì lókè yìí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí Elédùmarè á bá wa dáwọ́ aburú dúró. Gbogbo ohun tó ti gbàbọ̀dè fúnlẹ̀ kóòtù àjírẹ́bí gbogbo ohun tó ti gbàbọ̀dè fún orí àwọn àpèrè baba ńlá baba wa gbogbo ohun tó ti gbàbọ̀dè fún gbogbo àwa ìran ọmọ kóòtù àjírẹ́bí Elédùmarè á bá wa yí padà. Gbogbo alábọ̀dè ó ṣe nǹkan tó ń mí ni ó ṣe nǹkan tí ò mí pátápátá tó bá kọ̀ tó fa àkékọ́rí tó lóun ò ní yíwà padà òun ò ní ṣohun tó tọ́ òun ní ṣohun tó yẹ Elédùmarè á bá wa palẹ̀ gbogbo wọn mọ́ nílẹ̀ láṣẹ Èdùmàrè àṣẹ ọ̀run á sì gún. Mi ò ní gbà wá lákòókò gẹ́gẹ́ bí mo ṣe wí. Lóòótọ́ ọ̀pọ̀ ọ̀rọ̀ ló wà ńlẹ̀ tó lágbára tó sì ṣe pàtàkì pé ká máa rán mẹ́nu ní gbogbo ìgbà ká máa sọ. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀yin bàbá wa ọ̀rọ̀ àgbà tẹ́ fi kọ́ wa ẹni ibi tá a bá ti ń wo olókùnrùn láti ń wo ara ẹni. Èèyàn ò lè torí pé òun ń tọ́jú olókùnrùn kó má tọ́jú ara ẹ̀. Ọ̀rọ̀ kan ṣe pàtàkì tó tún jẹyọ lára ohun tó ṣẹlẹ̀ nínú ọ̀sẹ̀ tá a lò kọjá yìí tó sì jẹ́ pé a ti sọ̀rọ̀ nípa ẹ̀ fúnra ara wa a ti kanra wa nílọ̀ a ti gbara wa níyànjú a gbara wa lámọ̀ràn wípé nínú ọgbọ́n ọmọdé tó wà lórí àwa ọmọ yìí tá à ń fi ń sọ̀rọ̀ nínú gbogbo ọ̀rọ̀ àgọ̀ tá à ń sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà èmi a máa bẹ̀ yín pé ẹ dákun ẹ fi èdénú ẹ bá wa fi ọpọlọ àgbà kẹ́ bá wa fi mú ọgbọ́n jáde nínú gbogbo ọ̀rọ̀ àgọ̀ tá a bá ń sọ nítorí pé ó ṣeé ṣe kì í ṣe ohun tó ṣòro láti mú ọgbọ́n jáde nínú ọ̀rọ̀ àgọ̀ tí àgọ̀ èèyàn bá sọ. Ẹja wa gbà pé àgọ̀ lèmi tí mò ń sọ̀rọ̀ yìí mi ò mọ̀rọ̀ sọ mi ò sì gbọ́n rárá. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ mi ẹ má kó ọ̀rọ̀ mi dànù ẹ bá mi lo làákàyè kẹ́ bá mi máa fi mú àwọn ọgbọ́n tó bá wà ńbẹ̀ jáde àwọn ibi tí
àgbékalẹ̀ mi ò bá dáa tó, ẹ máa bá mi fi ọgbọ́n àgbà, ọpọlọ àgbà kẹ́ máa fi bá mi gbé àgbékalẹ̀ yẹn. Kódà tí n bá rẹ́ni tó gbọ́n jù mí lọ, tí mo ṣètò, tí mo sọ̀rọ̀ kan tó wá dàbí pé àgbékalẹ̀ mi tí mo ṣe kò ní jẹ́ kó yé àwọn ọmọ kóòtù àjíire bí, tẹ́yin wá mọ ọ̀nà míì tá a lè gbà àgbékalẹ̀, bẹ́ẹ̀ bá ṣe irú ètò bẹ́ẹ̀, tẹ́ bá ṣe àgbékalẹ̀ lọ́nà tó yẹ ká gbàgbékalẹ̀, kò bí mi inú mi á dùn, nítorí pé á jẹ́ kó tá à ń sọ kó tètè yé àwọn èèyàn. Ohun tí mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ lénìí, ohun tí mo mú wá, ohun tí ó ṣe gbogbo wa láǹfààní ni tó bá yé wa tá a bá gbọ́. Kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀sìn. Kódà gbogbo ẹ̀sìn yòówù kó máa ṣe láyé, mo nígbàgbọ́ pé yóò wà ńbẹ̀. Wọ́n sọ nǹkan kan nípa àwọn òbí tí oníkálukú wa tá a tara wọn jáde. Nínú gbogbo ẹ̀sìn pátápátá tó wà, kò sí kankan tó sọ pé ohun tó bá jẹ́ ẹ̀tọ́ wa àbí ohun tó tọ́ sí wa ká jù dànù àbí ká jẹ́ kán gbà lọ lọ́wọ́ wa. Ẹni tó bá sọ fún ọ pé nítorí ẹ̀sìn tó ń ṣe kó ju ogún ìbí ẹ kó jù dànù àbí kó gbàgbé ẹ̀, wọ́n ń tàn ọ́ ni, nítorí pé wọ́n ń gbìyànjú àti gba agbára lọ́wọ́ ẹ̀, kán sọ ọ́ dẹdun arinlẹ̀. Bóyá àwọ̀ tó yẹ kán máa wárí fún, wọ́n fẹ́ sọ ẹ́ dẹni tí ó máa wárí fún àwọn tí ó máa rábàbà lábẹ́ wọn. Wọ́n wá máa tọ́ka sí pé ẹ rí bó ṣe rí. Ọ̀rọ̀ mi ò tí ì yé yín, ẹ jẹ́ n ṣàgbékalẹ̀ dáadáa. Ìwọ tán bí nílé ọlá, bí irú yìí tí àwọn olóyìnbó máa ń pè ní bíi pé kán ní wọ́n bí èèyàn pẹ̀lú silver spoon. Ìwọ tán bí nílé ọlá, tán tọ́ nílé ọlá, tó sì jẹ́ pé ipò ọlá ló yẹ kó wà, ṣùgbọ́n tán ti fi ọ́ sí inú páńpẹ́ ẹ̀sìn, tán ti fi ọ́ sí abẹ́ ibì kan nínú ẹ̀sìn, tó wá mọ ohun tó tọ́, ohun tó yẹ, tó mọ ohun tá a ṣe, tó yẹ pé ẹni tó yẹ kó máa pàṣẹ fún àbí kó wà lábẹ́ àṣẹ rẹ̀, òun ló wá ń pàṣẹ fún wọn gangan. Òun lohun tí mò ń sọ. Ó ti wọ́pọ̀ láàrin wa, ó ti wọ́pọ̀ nílẹ̀ kóòtù àjíire. Láti bí ọdún kan, ọdún méjì sẹ́yìn, àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ ní sísẹ̀ntẹ̀lé, tó sì ń tẹ̀léra wọn, tó ń tẹ̀léra wọn. Kódà tó dàbí pé ó ti wá fẹ́ di lemọ́lemọ́ lákòókò tá a wà yìí, lásìkò tá a wà yìí, ó ti fẹ́ di lemọ́lemọ́. Ọ̀rọ̀ yìí ó sì ń jẹyọ ní gbogbo ìgbà. Ó ní í ṣe pẹ̀lú bá a ṣe bí oníkálukú wa, ìdílé tó oníkálukú wa ti jáde, orírun wa, ojú orí àwọn òbí tó bí wa, ó ní í ṣe pẹ̀lú ẹ̀. Inú ilé tá a ti jáde, ṣáà ń rántí? Sọ́pọ̀lọpọ̀ wa ṣáà mọ ìtàn ìran wa, ṣáà mọ ibi tí àwọn ìrandíran wa tán ti wá, ṣáà mọ báwọn baba ńlá baba wa bọ́n ṣe rìnrìn àjò wọn tán fi débi tán dé lénìí, táwa mọ̀, tá à ń pè nílé, tá à ń pè nílùú wa, tán fi débi tán dé lénìí, tá a mọ̀ pé ojú orí ibí ni wọ́n sin bàbá mi sí, ibí náà sin ìyá mi sí, bàbá bàbá mi wọ́n níbi báyìí náà sin sí, ìyá ìyá mi ibi báyìí náà sin sí. Ṣáà mọ gbogbo àwọn ojú orí, ṣáà mọ bó ṣe jẹ́. Ṣáwọn ará ilé wa lábúlé, ṣé wọ́n dá wa mọ̀, ṣé wọ́n mọ gbogbo wa? Bẹ́ẹ̀ bá gbàgbé, tẹ́ bá rántí, látọdún tó kọjá nìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ lórí wọ́n jẹ́ ìmáàmù, bó ṣe jẹ́ pé ó sì ń yà mí lẹ́nu dòní dọ̀la. Ìgbà tí oyè ìmáàmù tó di oyè ìlú, tó ti wá di pé ó tiẹ̀ lé débi pé a tún mọ foyè ìmáàmù, a fi mọ halẹ̀ mọ́ ọba pé tọ́ba ò bá ṣọ́ra, a yọ kúrò lórí oyè àbí wọ́n gbé kúrò lórí àpèrè. Ó yà mí lẹ́nu, ó jọ mí lójú. Ṣùgbọ́n ibẹ̀ lọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀. Nígbà tó dọ̀rọ̀ pé ẹni tẹ́ fi jẹ́ ìmáàmù kì í ṣọmọ agboolé wa, tó bá já agboolé wa wá ní oyè náà tọ́ sí, ẹni yóò lẹ́tọ̀ọ́ láti wà ńbẹ̀. Àwọn ọ̀rọ̀ kan jẹ jáde ńgbà náà tán wá ń sọ fún ẹni tí wọ́n ń bá fà á tó joyè ìmáàmù pé ó dáa, wá sọ̀tàn bí bàbá rẹ̀ bó ṣe jẹ́ nínú ilé wa, tó bá lára wa ni ọ́. Ó dáa, wá fojú orí àwọn bàbá rẹ̀ àti àwọn bíi bàbá bàbá rẹ̀ bíi 3 àbí 5 wá fi hàn wá, lélẹ̀ tó dá yánpọnyánrin gbọ́n mi sí omi òtó tó dálẹ̀. Nígbà náà lọ́hùn, mo ṣe àwọn fọ́nrán, mo sọ̀rọ̀, mo ṣàlàyé àwọn nǹkan kan fún wa pé ó ṣe pàtàkì pé ẹjá máa kẹ́kọ̀ọ́
lára ohun tó ń ṣẹlẹ̀ yìí. Ìwọ tó bá mọ̀ pé àwọn kìíní ṣe pàtàkì, tó mọ ìwúlò wọn, tó mọ bó ṣe rí tẹ́lẹ̀, mo ní ẹ jẹ́ ká lákìyèsí. Pàápàá jùlọ àwọn tán ti fẹ́ gbọ́n jù wá lọ wọ̀nyí tí wọ́n ti darapọ̀ mọ́ wa, tán ti ń sọ pé ara kan ni wá, táwọn náà ti ń sọ pé ọmọ kóòtù àjíire bíi tiwa làwọn, ṣùgbọ́n tán mọ̀ pé àwọn ìṣara wa Fúlàní làwọn, tó jẹ́ pé ohun tán fẹ́ gbà lọ́wọ́ wa, ohun tó jẹ́ bí àwọn ipò agbára, àwọn ipò ńláńlá wa ni, tó dẹ̀ jẹ́ pé tán bá gbà tán ni wọ́n ò mú àfọwọ́lálẹ̀ fún wa pé àti kò jébo lóòsà lọ́wọ́, ó kù bàbá ẹni tí ó bọ̀. Ìgbà náà ni wọ́n ò jẹ́ mọ yé yín pé bàbá àwọn kan ibì kan ló ti wá, ìyá àwọn kan ibì kan ló ti wá, kì í ṣe ara yín. Ṣùgbọ́n wọ́n ti jókòó sórí àpèrè, wọ́n ti gbọ́ ohun tán fẹ́ gbà tán kẹ́ tó máa gbọ́rọ̀ ọ̀rọ̀ ìlẹ́nu wọn. Ara rú bẹ́ẹ̀, ìṣẹ̀lẹ̀ kan náà ṣẹlẹ̀ ní ìlú kan lára àwọn ìlú tó wà ní apá òkè Ògùn ní Ọ̀yọ́ State, tí wọ́n ní àwọn kan bínú, àwọn àfáà, wọ́n lọ bá ọba láàfin, wọn ò dọ̀bálẹ̀. Ọba ń sọ fún wọn pé sọ́mọ ìlú ìsìn nìyí. Ọba tán lọ bá gangan fúnra rẹ̀ náà, mùsùlùmí lòun náà. Wọ́n bí wọn pé sọ́mọ ìlú ìsìn nìyí, sẹ́yìn ò mọ bọ́n ṣe ń kí ọba. Tọ́rọ̀ yẹn di yánpọnyánrin tán náà ń sọ fọ́ba yẹn pé ẹ̀sìn àwọn ò gbà wọn káwọn mọ dọ̀bálẹ̀ àbí rá bàbà fẹ́nikẹ́ni. Àwọn tó ṣe pé tán bá rí Sultan Sókótó, wọ́n á kúnlẹ̀, wọ́n á pa kúrúkúrú, wọ́n á rá bàbà. Wọ́n ń sọ fún ọba nílẹ̀ kóòtù àjíire níbi tí wọ́n sọ pé ibẹ̀ náà ti bí àwọn pẹ̀lú àwọn ni. Wọ́n ń gbó lẹ́nu, wọ́n sọ fún pé ohun tó jẹ́ àṣà titi wa yẹn o, kò bá ẹ̀sìn tàwọn mu, àwọn ò sì ní ṣe. Ṣùgbọ́n wọ́n wá bá ọba yẹn, wọ́n fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀ torí lóhun tó ṣẹlẹ̀, ó sì lóhun tó fẹ́ kó ṣe fáwọn. Wọ́n fa ọ̀rọ̀ yẹn lọ, wọ́n fà bọ̀. Ìgbà tí wọ́n ro ohun tó ń fẹ́ tí ò lọ bọ́n ṣe rò pé yóò lọ, wọ́n bọ́ sórí ẹ̀rọ ayélujára. Àwọn kan nu wọ́n ṣe fọ́nrán. Wọ́n wá ní wọ́n ń pa àwọn lọ́mọ àlè, àwọn ìsọ ọmọ àlè, ẹ máa gbọ́rọ̀ o, ẹ máa gbọ́. Mo ṣètò lórí ẹ̀ náà nígbà yẹn, mo sọ̀rọ̀ lórí ẹ̀ pé ẹja máa lákìyèsí, ẹ dẹ̀ jẹ́ kó ní kálukú wa, ẹja lọ fojú tó àwọn ogún ìbí tí àwọn bàbá wa tán filẹ̀ fún wa. Ó lè ti di ilé ògiri àlàpà, ó lè ti sán lẹ́gbẹ̀ẹ́ kan, kódà ó lè ti wó, ó lè ti di ilé àfọ́kù, ó lè ti fẹ́ wó tán. Ṣùgbọ́n mo fẹ́ rán wa létí, bó bá ṣe é ṣe fún wa, ẹ má jẹ́ àrò ti owó tí ó ná wa, ẹ má jẹ́ àrò ti pé tí n bá wá túnṣe tán, ta ló wá ní? Ṣé àwọn kan ò ní mọ bá mi jà pa àjọ ní ni? Ṣé àwọn kan ò ní máa sọ pé àwọn làwọn ní? Ẹ má ro ti yẹn, ẹ ro ti ọjọ́ iwájú àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó so mọ́ irú ogún tó bá jẹ́ bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló so mọ́. Ogún ayérayé ni. Ohun téèyàn yìí tà, ohun téèyàn sì jẹ́ kó bàjẹ́. Ohun tá ì fi ilẹ̀ kí àlejò àbí àjèjì kí wọ́n wá rí bíi pé ohun tí ò sẹ́ni tó ní, tí wọ́n wá kó síbẹ̀, tí wọ́n wá pẹ́pẹ́pẹ́ ń bẹ̀, tó jẹ́ pé tó bá wá yá, wọ́n mọ̀ sọ pé àwọn làwọn ní, tó jẹ́ pé ìjọ tẹ́yìn gan bá wá mọ rírì ẹ̀, tẹ́ mọ kókó pé jẹ́ ń padà sí ibí, kó mọ̀ di pé àjèjì ó mọ wá bọ́mọ onílẹ̀ dulẹ̀ pé láti bo síbo àti iye ọdún báyìí lòun ti ń gbé bí. Ẹ bá wo Sẹ́ríkí Sálíù nígbà tán lè kúrò ní Gàngán, ẹ gbọ́ pé nínú ọ̀rọ̀ ẹ̀ nígbà tán lọ interview ẹ̀, ó láwọn bàbá òun wọ́n ti wà ń bẹ̀ yẹn tipẹ́. Ó ń kílèmù pé àwọn ti wà ń bẹ̀ yẹn more than 50 years. Ṣé ti rí ara ohun tá à ń sọ bẹ́ẹ̀ yẹn? Ṣé ń rí àpẹẹrẹ? Àmọ́ bẹ́ẹ̀ yẹn kọ́ ni mò ń lọ, mò ń mú wa wá sí ìrántí kí ọ̀rọ̀ yìí kó lè yé wa dáadáa, kó dẹ̀ lè ká lè gbọ́ lágbọ́yé, ló jẹ́ máa mú gbogbo àwọn ọ̀rọ̀ yìí mọ́ra wọn tí mo fi rán wa létí. Now, àwọn tí ìlú tí mo sọ yẹn, tí wọ́n ṣe nǹkan tí ò dáa sọ́ba, tí mo ní nínú wọn wá bọ́ sórí ẹ̀rọ ayélujára, wọ́n wá bẹ̀rẹ̀ sí sọ ìtàn. Wọ́n ní àwọn kan pé àwọn lọ́mọ àlè. Wọ́n ní bẹ́ẹ̀ sì ní kán wá wo bí ìlú yẹn bó ṣe rí, wípé gbogbo ilé tó wà nínú ìgboro láàrin ìlú yẹn, àwọn tó ń pè lọ́mọ àlè, àwọn làwọn ń gbé bẹ̀, àwọn làwọn ń ní. Wọ́n ní ṣùgbọ́n àwọn tó wá ń pe àwọn lọ́mọ àlè yìí, ẹ̀yìn odi ìlú nílé wọn wà ní wọ́n kọ́lé sí o. Wọ́n wá ń béèrè lọ́wọ́ àwa pé ẹ gbọ́ nínú àwọn àtàwọn yẹn, ta lọ́mọ àlè? Ṣé tó wà nínú ìlú tó jẹ́ pé àwọn náà ni gbogbo ilé tó wà láàrin ìlú ni
ọmọ ọkọ ni abẹ́ni tó wà lẹ́yìn odi ìlú lọmọ ọkọ, pé nínú àwọn méjèèjì tó máa ní ta lọmọ ọkọ. Mo jáde ńgbà náà mo ṣètò, mo ní ẹ̀yin èèyàn ẹja máa lákìyèsí gbogbo gbólóhùn tó ń jáde lẹ́nu àwọn èèyàn wọ̀nyí, nítorí pé ẹja rántí pé wọ́n ní gbogbo ẹni tó fẹ́ jogún kógún irú wọn máa ń mọ ìtànkítàn pa. Ìdí nìyẹn tó fi jẹ́ pé mọ́ dúró de ẹnikẹ́ni láti wá pa ìtàn tiẹ̀ fún ẹ àbí láti wá sọ ìtàn tiẹ̀ fún ẹ, pàápàá jùlọ lórí ìdílé, lórí ibi tó ti jáde. Gbogbo bó ṣe wù kán ti bàjẹ́ fún ẹ tó nínú ẹ̀sìn pé ìdílé tó ti jáde wọn dáa, kódà tán bá sọ fún ọ pé orí èèyàn náà fi ń jẹun, orí èèyàn, inú orí èèyàn náà ń bu oúnjẹ sí tán ti ń jẹ àwọn baba ńlá baba ẹ, apá èèyàn náà fi ń ṣẹran, ìyẹn ò kàn ẹ́. Dá wọn lóhùn pé láyé ìgbà wo kán sọ ọdún yẹn fún ẹ, jẹ́ kán wá lọ káàkiri àgbáyé, kán wá sọ fún ẹ káàkiri àgbáyé ibo ló wà káàkiri àgbáyé ńgbà yẹn tí wọ́n máa ṣe nǹkan tó burú jù yẹn lọ àbí tí wọ́n máa ṣerú ẹ̀. Aṣọ ọgbà là ń dá fún gbà, ìgbà kan sì ń lọ, ìgbà kan ń bọ̀ ni, ìgbà kan ò lo ilé ayé gbó. Irúgbà táwa ń dàgbà, bọ́n ṣe ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan bá ṣe ń ṣayé bẹ́ẹ̀ kọ́ náà ṣe ń ṣe mọ́ ní ìsìn. Ohun tí mò ń sọ yé wa. Ìdàgbàsókè ń dé, oríṣiríṣi nǹkan ń dé. Àwọn ìdàgbàsókè míì dé tó jẹ́ pé ó ba nǹkan tó wà ńlẹ̀ tẹ́lẹ̀ tó dáa jẹ́. Ohun tí ò dẹ̀ fẹ́ yé ọ̀pọ̀lọpọ̀ wa nìyẹn. Nǹkan kan sì gbọ́dọ̀ tó máa yé gbogbo wa tẹ́nítẹ́ní o, èkísà ń tà tán. Kíní wa ni àwa la ní, àwa la mọ̀ díẹ̀, àwa la mọ̀ kú tó pa. Ó yàtọ̀ sí kíní a lọ gbé wá láti ibì kan, a kọ́ nípa ẹ̀, àwa nímọ̀ nípa ẹ̀, àwa nígbàgbọ́ pàwa la ní, àwa kọ́ la ní. A lè mọ̀ṣọ́ ju ìyá ọ̀ṣọ́ lọ. Tẹ́ni tó lọ́ṣọ́ bá dé, tó bá fẹ́ fi tàn wá jẹ, tó fẹ́ fi rú wa lójú, tó fẹ́ fi pàǹdà gba góòlù lọ́wọ́ wa, a lè mọ̀ tá a fi gbé góòlù lé lọ́wọ́ tí ó gbé pàǹdà lẹ̀ tí ó mọ̀ lọ. Nítorí pé ohun tá a mọ̀ díẹ̀ la gbé dání tá à ń ṣiṣẹ́ tọ̀. Èyí tó jẹ́ tiwa gangan tó yẹ ká ṣiṣẹ́ lé lórí, ohun tó bá nílò àtúnṣe ká ṣe àtúnṣe tó bá múnádórí ń bẹ̀, a gbájúmọ̀, a ṣe. Ṣùgbọ́n ó ṣe pàtàkì. Gbogbo orú àbùkù tó wù kán ti fi kanú ilé tó ti jáde rí, gbàgbé ẹ̀, jẹ́ kó gba ẹ̀yìn etí ẹ̀ lọ. Ìwọ náà sọ̀rọ̀ ẹ dàsàkẹ́, sọpọ́n ti gé àsàkẹ́ ẹ̀ létí lọ. Padà síbi tá a ti bí ẹ, lọ wádìí, lọ mọ̀ ìtàn, mọ báwọn ìrandíran ẹ, àwọn baba ńlá baba ẹ, àwọn ìyáláyà ẹ, mọ bọ́n ṣe jẹ́. Bó bá ti wá mọ̀, dìímú. Mọ ojú orí ibi tí wọ́n sin ọ̀pọ̀lọpọ̀ àwọn tó tara wọn jáde, mọ ibi tí wọ́n sin wọ́n sí, mọ túbẹ̀ ṣe, mọ rí i pé ẹ̀ ń mójútó. Ilé àlàpà tí wọ́n kọ́ tó wà nínú ìdílé yín, tí gbogbo yín kọ́ lẹ̀ tẹ́ filẹ̀ yẹn, padà síbẹ̀ lọ wò ó. Ṣé àwọn kànrànjọ́gbọ́n Fúlàní yóò tí ì wọnú ìlú wọn tí ì máa gbé bẹ̀? Tí wọ́n bá tí ì máa gbé bẹ̀, orí bọ́ ṣe. Tètè bọ́ síbẹ̀, ẹ túnṣe, ẹ ṣe ilẹ̀kùn sí, ẹ ṣe wíńdò sí. Bẹ́ẹ̀ bá tiẹ̀ ní gbé bẹ̀, bó bá jẹ́ pé ẹ fẹ́ fi fúnyàn tí ó mọ̀ gbé bẹ̀ bí pa fi rẹ́ǹtì, tẹ́ ṣèwé pẹ̀lú ẹnìyẹn pé ó yẹ sọmọ nú ilé bí o, a bùn ẹ nínú ilé kó máa gbé, torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú wa àwọn èèyàn ń gbowó ilé lọ́wọ́ àwọn èèyàn, wọ́n máa fi ń ṣèyàn láàánú ni. Tó bá jẹ́ pé nǹkan ti yí padà ń sìn, wọ́n ti ń gbowó ilé, léyìí tèmi ò tiẹ̀ sọ pé ẹ máa gbowó ilé lọ́wọ́ ẹni tẹ́ bá fẹ́ fún nílé bí ò tiẹ̀ ní pọ̀. Ìyẹn ló máa jẹ́ àkọsílẹ̀ rẹ́kọ̀dù wípé ó líìsì ẹ̀ ni, ó rẹ́ǹtì ẹ̀ ni, òun kọ́ ló ní, wọn bí nínú ilé yìí. Ó yàtọ̀ sí kẹ́ wá sọ fún pé kàn lọ́ máa gbé bẹ̀hùn, tó yẹ pé tó bá pẹ́ ń bẹ̀, ó lè máa sọ fún yín pé àwọn làwọn nílé, ọmọ agboolé lòun. Ara ohun tó sì lè fi gbé yín lọ ilé ẹjọ́, tó lè fi jàre yín ni pé ó dáa, nígbà tẹ́ ní òun ìṣọmọ inú ilé yìí, àbí òun ìṣọmọ agboolé yìí, àbáwọn kọ́ làwọn níbí. Ó dáa, ta nínú yín tóun ń sanwó ilé fún? Ta nínú yín tó ń yẹ̀ òun lọ́wọ́ wo gbogbo ohun tóun ṣe ń bí? Ìdí nìyẹn tí èmi ò fi lọ fún pé ẹ jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ kó máa sanwó, kí receipt máa wà. Ẹ create dọ́kúmẹ́ǹtì tí ó back up any argument in future, yálà ẹ wà ń bẹ̀ àbẹ́ ẹ̀ sí ń bẹ̀, táwọn tí ó bá di pé ó fẹ́ bá wọn fa wàhálà wọ́n rí nǹkan mú jáde pé rárá o, wọ́n lì sí bíi fún ọ ni, bó ṣe ń sanwó rẹ̀. Ìgbà tó miss payment tó sanwó, lẹ́tà tá a send sí ọ rèé. Bó bá ṣe é ṣe ẹ ní lọ́ọ̀yà, agbẹjọ́rò tó múnádóko tí ìṣalábọ̀dé tí ó mọ̀ bá yín mójútó gbogbo orú nǹkan báyìí.
ọ̀rọ̀ ti di ọ̀rọ̀ pé kí gbogbo wa gbọ́n ṣáṣá ká máa fọwọ́ òfin ká máa fi tọ gbogbo nǹkan ká sì máa fi mú gbogbo nǹkan mọ́lẹ̀ òun lójú ibi tá a wà báyìí. ọ̀rọ̀ tó wá ṣẹlẹ̀ nínú ọ̀sẹ̀ tá a lò tán yìí gbogbo wa la mọ̀ pé Àwùjalẹ̀ ti ìlú Ìjẹ̀bú wọ́n ti ṣe kínni wọ́n ti wàjà ó ti ṣe díẹ̀ tí wọ́n sì ti ṣètò bọ́n ṣe palẹ̀ gbogbo nǹkan mọ́. lẹ́nu ọjọ́ mẹ́ta awuyewuye tí wọ́n wá pé wọ́n fẹ́ mọ́ oyè wọ́n fẹ́ mọ́ ẹni tí ó di Àwùjalẹ̀ tuntun. ṣe rí gbogbo ẹni tó bá lẹ́tọ̀ọ́ sí nǹkan ló lẹ́tọ̀ọ́ sí kò sì ní dá kẹ́nikẹ́ni fẹ̀tọ́ wọn dùn. ìdálù sì nìṣèlú gbogbo ìlú ló ní bí wọ́n ṣe ń ṣe ètò wọn. tí wọ́n bá tò gbogbo ohun tó yẹ kán tò létòlétò lẹ́sẹẹsẹ tán bá tọ gbogbo ọ̀nà tó yẹ kán tọ̀ tán ṣe bó ṣe yẹ kán ṣe tá a yọwọ́ ayédèrú kúrò gbogbo ẹni tó bá lẹ́tọ̀ọ́ sí ló lẹ́tọ̀ọ́ sí àléyọyàn kankan kúrò kódà kó jẹ́ ọmọ burúkú ṣùgbọ́n nínú báwọn baba ńlá baba wa bọ́n ṣe ń ṣe ètò irú ọmọ bẹ́ẹ̀ ó ti ní bí ọ̀rọ̀ ó ṣe já sí nígbà tán bá ṣe ohun tán bá yẹ kán ṣe. ara ohun tí wọ́n máa kọ̀nsídà náà nìyẹn tó bá jẹ́ fánà náà lò gbogbo ara ohun tó máa come into play náà nìyẹn tó jẹ́ pé nígbẹ̀yìn wọ́n á fi ní eléyìí ló dáa eléyìí ni ó tùlù lára tí ló túbà tí ó túṣẹ. mi ò sọ táwọn jẹgúdújẹrá o mò ń sọ níbi tán ti ń ṣe dáadáa ṣùgbọ́n kò sí ẹnìkankan tó jẹ́ pé yóò lẹ́tọ̀ọ́ sí àwa ti sẹ́yìn á ní kò lẹ́tọ̀ọ́ sí rárá. olóyè Wàsíù Àyìndé tí gbogbo wa gbọ́ pé wọ́n ní àwọn náà nífẹ̀ẹ́ sí láti jẹ Àwùjalẹ̀. ojú tèmi kọ́kọ́ fẹ́ jẹ́ ká fi wò ni pé ṣé wọ́n lẹ́tọ̀ọ́ sí lóòótọ́ láti jẹ ìyẹn lohun tó kọ́kọ́ ṣe pàtàkì àkọ́kọ́. tán bá lẹ́tọ̀ọ́ sí fine ṣé wọ́n ti fi ìdí ẹ̀ múlẹ̀ àti ẹ̀rí tó dájú tó múnádóko pé wọ́n lẹ́tọ̀ọ́ sí láti jẹ Àwùjalẹ̀. ṣé nílùú Ìjẹ̀bú ṣó létò tá à ń tọ̀ ṣó ní bá a ṣe ń ṣe tá a fi wá wo gbogbo àwọn tó lẹ́tọ̀ọ́ sí tá a fi yànyàn. tán bá lẹ́tọ̀ọ́ sí tán láwọn náà fẹ́ jẹ wọ́n lẹ́tọ̀ọ́ láti béèrè kò sí aburú nínú pé mo béèrè fẹ́tọ́ mi. nígbà tán bá wá ṣe gbogbo ohun tí wọ́n ṣe bí wọ́n ṣe mú ẹni tí ó jẹ tán ṣe bọ́n ṣe máa ń ṣe tí ò sáwúrú ju tí ò sí ìtúnijẹ́ ń bẹ̀ tí ò bá mú wọn kò mú wọn nìyẹn kò sẹ́jọ́ ń bẹ̀. ọ̀rọ̀ mi ò yé wa. tí wọn bá lẹ́tọ̀ọ́ sí tí wọ́n ń kọ̀wé wá páwọn lẹ́tọ̀ọ́ sí ẹjá sọ fún wọn pẹ̀lú ẹ̀rí pé o lẹ́tọ̀ọ́ sí kinní yìí o ìdí tó fi lẹ́tọ̀ọ́ sí ni ibi tá a wá ń lọ ládé yẹn. fọ́nrán kan wá jáde tí mo rí tí alàgbà tá a máa ń pè ní Balógun Èkó tí wọ́n ṣe níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ tí wọ́n ń sọ fún Alhaji Wàsíù Àyìndé pé kán lọ jáwọ́ ńbẹ̀ wọ́n lẹ́tọ̀ọ́ sí oyè ọba Àwùjalẹ̀. wọ́n tún béèrè àwọn ìbéèrè míì náà wọ́n sọ̀rọ̀ lọ bí àwọn nǹkan mi pa ó ti jẹ gbá ó ti jáwó ó lẹ́tọ̀ọ́ sílẹ̀ dẹ́ wọ́n sọ̀rọ̀ nípa irú iṣẹ́ tí King Wàsíù Àyìndé tí wọ́n ń ṣe pé kí ló fẹ́ ṣẹlẹ̀ lélẹ̀ tó jẹ́ pé àwọn ìbéèrè tó dáa ni. ṣùgbọ́n nínú ọ̀rọ̀ wọn gbólóhùn kan wá jáde lẹ́nu wọn wọ́n ní kán wá fi ojú orí bàbá wọn kán wá fi hàn àwọn níjẹ̀bú. nínú tọ̀tọ̀ wọn sọ wọn wá sọ wọn ní ṣe bíbi báyìí ni wọ́n sin bàbá ẹ̀ sí. máa fi fọ́nrán yẹn sí ń sìn kájọ gbọ́. ìdí ẹ̀ lèmi ṣe ń pe àkíyèsí wa sí pàtàkì oríṣiríṣi nǹkan. àwọn nǹkan tí a rò pé kò ní láárí tá a rò pé kò nítumọ̀ tá a ní kò nílò ká gbájúmọ̀ tó dẹ̀ jẹ́ pé wọ́n nítumọ̀ wọ́n ní láárí ó dẹ̀ yẹ ká gbájúmọ̀ wọn. tó yẹ pé kì í ṣe torí òní torí ọ̀la ni. ẹ jẹ́ ká gbọ́ fọ́nrán níbi tí Balógun Èkó tí wọ́n ti ń sọ ohun tí mo ní wọ́n sọ. ọba orin lolúwayé fújì yìí o ọba orin làyìndé mi ọmọgbọ láwọn ẹ farabalẹ̀ kẹgbọ́n ohun tó borin wí orin dé o ìlú dé o Àyìndé táwọn yọ Alhaji King Wàsíù Àyìndé ọmọgbọ láwọn tó bá ní ẹ máa jọba ẹ ti jẹ́ o tí àkọsẹ̀jáyé yín
tó bá ní ẹ máa jẹ ọba ẹ ti jẹ ọba fújì o. ṣẹ́rí àwọn Yorùbá ní èèyàn kì í jẹ méjì lábà. Ẹ lè jẹ ọba fújì kẹtùmá wá du ọba Ìjẹ̀bú ìyẹn ti Àwùjalẹ̀. Torí pé kí ni ẹ̀yin náà lè sọ ẹni wọ́n fi èèyàn wọ́n fi jẹ lèmọ́mù ó tún wá ń du Sẹ́ríkì. Ẹ lè jẹ́ o torí wọ́n ti jẹ́ kó yé yín pé ẹ lè jẹ Àwùjalẹ̀. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu dẹ̀ sọ fún yín wọ́n ní kẹ́ mú ọkàn kúrò ń bẹ̀. Ìdí tẹ́ ṣe bínú ní airport ní ọjọ́ náà nìyẹn tí ẹ ṣe fẹ́ mú plane dúró tìtorí pé kí ni ọ̀rọ̀ yẹn ò bá yín ní ara mu. Àwọn ará Ìjẹ̀bú dẹ̀ ń bẹ̀rù wọ́n ṣèké wọn ò fẹ́ sọ fún yín pé àwọn ò fẹ́ yín ní ọba. Olórí ọmọọba èyí tẹ́ jẹ by default wọ́n ní kẹ́ mú yẹn kẹ́ mú dání. Ẹ wá kọ lẹ́tà ẹ wá kọ sí wọn nínú ìdílé mẹ́rin tó ń jọba wọ́n ní tọmọ́ ìkọ̀kan ní inú bẹ̀. Wọ́n ní tọmọ́ ìkọ̀kan ní inú bẹ̀. Àwọn ẹ̀gbọ́n tèmi àwọn ọkú mi wọ́n dẹ̀ pa nítàn fún mi àwọn tẹ́jọ ṣe kékeré ní Òkè Súnà. Wọ́n ní tí ìyá Wàsíù àti bàbá Wàsíù bá ti jà ọ̀dọ̀ wọn ní Igbóṣeré ni ìyá Wàsíù máa ń wá. Ẹ̀yin aráalé, ara àwọn ibi tí mo fẹ́ jẹ́ kẹ́ ẹ ní àkíyèsí sí wọ́n ti ń sọ. Ẹ gbọ́ tí wọ́n kọ́kọ́ sọ̀rọ̀ kan. Balógun Èkó ní Alhaji Wàsíù Àyìndé Marshal kò tan mọ́ ìkankan nínú ìdílé mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n ti ń jọba. Ẹ di ọ̀rọ̀ yẹn mọ́wọ́. Ṣé Alhaji Wàsíù Àyìndé ṣé wọ́n wá tan mọ́ kankan nínú ìdílé mẹ́rẹ̀ẹ̀rin tó ti ń jọba àbí wọ́n tan mọ́? Tí wọ́n bá tan mọ́ ìkankan bẹ̀ kí ló dé tí wọ́n ń béèrè fún ipò ọba jíjẹ pé àwọn fẹ́ jẹ ọba? Ara béèrè tá a máa béèrè wa nìyẹn pé ṣé báwùjọ wa ṣé bó ṣe bàjẹ́ tó lénìí ni. Ìdàkejì béèrè tá a máa béèrè wa ni pé ṣé wọ́n tan mọ́ bẹ̀ táwọn kan fẹ́ sọ pé wọ́n tan mọ́ bẹ̀ ni. Tí ọ̀rọ̀ bá dé irú bẹ̀ tó bá dojúrú kí la máa fi tó kí la máa fi yanjú ẹ̀? Ohun tá a máa fi tó tá a máa fi yanjú ẹ̀ ni pé wọ́n wá ní ó yá ẹja àwádìí ṣó tan mọ́ kankan nínú ìdílé mẹ́rẹ̀ẹ̀rin àbí mo parọ́? Ẹ wá gbọ́ bí alàgbà ìbọn ṣe ń bá ìtàn wọn lọ. Wọ́n ti sọ fún wa ń sìn pé àwọn ẹ̀gbọ́n àwọn tó dàgbà pẹ̀lú olóyè Alhaji Wàsíù Àyìndé Marshal pé wọ́n sọ ìtàn fáwọn ohun tí wọ́n náà sọ la fẹ́ gbọ́ yìí. Kí Wàsíù tó bẹ̀rẹ̀ sí ń taṣọ. So wọ́n nígbà tí Wàsíù bẹ̀rẹ̀ òwò aṣọ ni àwọn àti bàbá Wàsíù ni wọ́n padà tó fi di pé bàbá Wàsíù tẹ̀lé wọn lọ sí ìlú Péjú Èkìtì. Ìlú Péjú Èkìtì yẹn òun ni wọ́n sin bàbá Wàsíù sí. So àwọn ará Ìjẹ̀bú ní. Mo fẹ́ jẹ́ kẹ́ ẹ di ọ̀rọ̀ kan mọ́wọ́. Ṣé ẹ gbọ́ nǹkan tí alàgbà yìí sọ báyìí? Wípé allegedly according to Balógun Èkó wípé bàbá tó bí Alhaji King Wàsíù Àyìndé Marshal pé ìlú Péjú Èkìtì ni wọ́n sin wọ́n sí. Now reason tán fi sin wọ́n sí ìlú Péjú Èkìtì àbí ìlú tí bàbá Alhaji King Wàsíù Àyìndé Marshal tán ti wá gangan alàgbà yóò sọ fún wa, wọn ò mẹ́nu lọ́bẹ̀ nínú ìtàn wọn. Àmọ́ tán tẹnu mọ́ tán fẹ́ jẹ́ kó yé wa tán narrate tán push fún wa ni pé ìlú Péjú Èkìtì ni wọ́n sin bàbá tó bí Alhaji King Wàsíù Àyìndé Marshal ṣe. Now àtèmi àtẹ̀yin a mọ̀ bóyá rọ́ ni bóyá òótọ́ ni allegedly ohun tí Balógun Èkó tí wọ́n wá sọ fún wa nìyẹn. And wọ́n try àti lo ara reason wọn pé Alhaji Wàsíù wọn lẹ́tọ̀ọ́ sí àtijọba àti pé wọn lè jọba. Bọ̀ nǹkan kan tó miss tó rú mi lójú bẹ́ẹ̀ yẹn ni pé nínú ìtàn yẹn wọ́n sọ fún wa ọmọ ìlú wo gangan ni bàbá tó bí Alhaji King Wàsíù Àyìndé Marshal. Ṣùgbọ́n ẹ̀kọ́ kan wà ńbẹ̀ tí gbogbo wa lè rí mú. Ṣé ó ṣeé ṣe kí bàbá tó bí Alhaji King Àyìndé Marshal kó jẹ́ ọmọ Ìjẹ̀bú ṣùgbọ́n wọn sin wọ́n sí Ìjẹ̀bú
ṣùgbọ́n ṣe rí i pé nínú conversation yìí ọ̀rọ̀ yìí ò lọ bẹ̀ yẹn ní ìsìn, ọ̀nà bòmíì ni ọ̀rọ̀ yìí ló gbà lọ. Ìbéèrè tán bí wọ́n sì ni pé ibi báyìí náà sin bàbá ẹ̀ sí, ẹja tẹ̀síwájú. Kẹ́ tọ́ka sí olórí bàbá yín ní Ìjẹ̀bú. Ṣé gbọ́? Kẹ́ tọ́ka sí olórí bàbá yín ní Ìjẹ̀bú. Meanwhile already wọ́n ti sọ fún wa pé àwọn ní allegedly wọ́n sin bàbá wọn sí Ìjẹ̀bú. Ìlú Péjú Èkìtì ni wọ́n sin bàbá wọn sí. But he's asking him now, he needs to prove to them that here lies my father in Ìjẹ̀bú Òde. He needs to show them the grave, the markings that says his dad is buried here. Now, ṣé ti rí pàtàkì ìdí tí mo fi ń sọ ohun tí mò ń sọ tí mo dẹ̀ fi ń ṣe ohun tí mò ń ṣe tó dà pé mò ń ṣàwẹ́wà. Then ṣé ti rí pàtàkì pé ó tún pọn dandan kó o mojú orí àwọn bàbá tó bí bàbá ẹ̀, ìyá tó bí bàbá ẹ̀, bàbá ẹ̀ tó bá ṣeé ṣe, tó fi lọ bí ìran 5-6 gan tó bá ṣeé ṣe kó o mọ̀, kó o sì mọ ìtàn tó rọ̀ mọ́ inú ìdílé tó ti wá, kó o ní gbogbo ẹ̀ lọ́wọ́. Torí òní kọ́, torí ọ̀la ni. Kódà ó lè má jẹ́ torí tiẹ̀, ó lè jẹ́ torí ìkan nínú àwọn ọmọ ẹ̀. Election tó kọjá lọ, ọ̀gbẹ́ni tó jáde nílùú Èkó tó lóun náà fẹ́ jẹ gómìnà tí àríyànjiyàn wáyé, ọmọ Ìgbò ni kì í ṣe ọmọ Yorùbá. Yorùbá yìí jẹ́ orúkọ báyìí, Yorùbá ń jẹ́ bẹ́ẹ̀. Ìgbò níyà rẹ̀, bàbá rẹ̀ ní Yorùbá. Táríyànjiyàn àtàkìtìyàn tó lọ lóríṣiríṣi. Ṣé mọ̀ pé tí ìtàn yẹn tó bá ti wà ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó sì lọ tí ò ní kọnu kọ́họ nínú, ṣé mọ̀ pé àríyànjiyàn yẹn ò ní lọ tó bó ṣe lọ. Á dàbí etí ọ̀gẹ̀dẹ̀ tí ò tó ohun tá à ń yàdá abẹ́ láàfìyànjú ẹ̀ tí ò dẹ̀ ní sí wàhálà. Ṣùgbọ́n gbogbo ohun tí téèyàn bá ti mójútó nǹkan tó yẹ kéèyàn mójútó, téèyàn rò pé kò já mọ́ nǹkan kan, ó lè padà di wàhálà lọ́jọ́ iwájú. Mo ń bọ̀ ná ní èdè. Kẹ́ lọ mú èèyàn 6 tí ó tọmọ yín wá àbí tí ẹ tọmọ nínú Ìjẹ̀bú Òde àbí nínú Ìjẹ̀bú in general. Ẹ má dá wàhálà lẹ̀ o, ẹ má dá wàhálà lẹ̀ torí gbogbo ibi tó bá wà peaceful ibẹ̀ lẹ ti máa ń dá wàhálà lẹ̀. Ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí alábàáhùn, ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí alábàáhùn. Màṣá náà rèé o, mo tún ti dé bí mo ṣe ń dé. Láìkí ibi tí peace bá wà. Ẹ jẹ́ ń béèrè lọ́wọ́ yín, ṣé tí ẹ bá jẹ ọba àwọn èèyàn tó fẹ́ wá náwó fún yín, ṣé wọ́n máa kí yín pé kábíyèsí Àwùjalẹ̀ o kó tó bẹ̀rẹ̀ sí náwó ni? Torí rò dáadáa, mo rẹ̀ ń sọ fáwọn èèyàn, gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ dúró ti Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, lóyà selfish interest yín òun ló jẹ yín lógún. Now ẹ̀yin ni olórin APC, election bọ̀ 2027 àbí? Now tẹ́yìn bá jọba èyí tẹ́ lè jẹ́ o, ta ló máa kọrin fún APC? Torí lifetime agreement òun lẹ sign pẹ̀lú APC 2027 t'Aṣíwájú máa ní ìdí yín láti defend the seat tí wọ́n wà, ẹ̀yin wálẹ̀ ń du ọba. So tẹ́yìn bá ti wá jẹ ọba yẹn èyí tẹ́ lè jẹ, ta ló máa kọrin fún APC? Àbí ṣé ẹ máa fi Àwùjalẹ̀ ẹ fi àpèrè sílẹ̀, ẹ wá gbé mic ẹ tún máa kọrin ni? Ẹ tó ẹ pé ẹ kọra. Èèyàn tó lè fi ń joyè láwùjọ, èèyàn pàtàkì, èèyàn tó ní sùúrù. Ẹ̀yin ò ní sùúrù rárá, ẹ ti wà too controversial jù. Gbogbo nǹkan lẹ máa ń dàrú. Ẹ ń ṣe ẹni tó ní sùúrù. So ẹni tó ní sùúrù ló lè fi jọba. Bàbá tó bí ìyá, tó bí bàbá, tó bí màmá tèmi, ọmọ Ìjẹ̀bú ni wọ́n o, ọmọ Adéríbigbé. Ṣé ẹ gbọ́ ìtàn tí alàgbà ipa nísìn? Ẹ wo bọ́n ṣe tó tẹ̀léra wọn. Ẹ wo bí alàgbà yẹn bọ́n ṣe tó tẹ̀léra wọn. Kí ni wọ́n ń gbìyànjú àti ṣe yẹn? Wọ́n try àti proof point fún ọ̀pọ̀lọpọ̀ wa tá a máa rí wọn pé ọ̀gbẹ́ni wá, ṣé wọ́n jọ ọmọ Ìjẹ̀bú ni?
ṣebí Balógun Èkó ni wọ́n ń pè ẹ́, ọmọ bó gan ni ẹ́ gan ná. Ẹ wo ohun tán kàálẹ̀ fún wa yẹn ń sìn, wọ́n ti jẹ́ kí nǹkan kan máa yé wa pé báyìí làwọn ṣe jẹ́. Náà tó bá rú wa lójú tá a rò pé ọ̀rọ̀ ẹnu lásán ni, ọ̀gbẹ́ni yóò wá láti bẹ̀ yẹn. Ìbéèrè tá a bí wọ́n sì ni pé ó yá mú wa débẹ̀, ó yá proof fún wa, ó yá ìwọ náà bó ṣe ní kéèyàn wá máa fi èèyàn 6 nínú agboolé wọn tó lè jẹ́rìí pé ọmọ agboolé wọn ni wọ́n, ìwọ náà wá fi tiẹ̀ hàn wá. Ẹ rí i pé tá a bá wòye dáadáa, tá a bá farabalẹ̀, ó ṣeé ṣe kọ́gbẹ́ni kó ti gádà gbogbo information yẹn kó ti ní lọ́wọ́, kó jẹ́ pé òun gan ti rẹ́dì pé èmi tí mo fẹ́ challenge èèyàn. Ó sì ṣeé ṣe kó ṣe pé it's just bluffing. But you see, èmi gẹ́gẹ́ bí èèyàn kan tí n bá máa ṣerú ohun tó ń ṣe yìí, màá ti wà rẹ́dì, màá ti rí i pé gbogbo ohun tí mo fẹ́ béèrè lọ́wọ́ èèyàn yẹn èmi náà ní lọ́wọ́. Lélẹ̀ tó ṣe pàtàkì tó ń pe gbogbo wa ṣàkíyèsí pé àwọn kinní wọ́n ṣe pàtàkì, wọ́n pọn dandan. Yes, o ò ní interest, kì í ṣe pé òun wòye kankan. Yes, o ò ní interest, wọ́n bá tiẹ̀ lọ́ba kẹ́ ò fẹ́ jẹ, bẹ́ẹ̀ ni. But guess what, lọ́jọ́ iwájú nǹkan dáadáa míì náà tún lè dé sínú ìdílé yín yẹn. Ńgbà tó o bá wá ti ṣètò kalẹ̀, tó o múra lẹ̀, tó wá dé tó wá yọjú, kán máa wá fọwọ́ sí júwe fún ẹ pé òye sọmọ bí kò kúrò, kó mọ̀ wá lẹ́rìí kankan, kó má ní nǹkan kan tó fẹ́ fi gbé pé ọmọ bíi ni mí, lágbájá ló bí mi, ojú orí ẹni tó bí mi òun lélẹ̀, ilé bàbá mi lélẹ̀, bàbá tó bí bàbá mi, bàbá ìyá mi, bàbá 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 mi, bàbá bàbá ìyá mi. Kó má lè máa sọ̀rọ̀ bẹ́yẹn bí ọ̀gbẹ́ni bó ṣe ń sọ̀rọ̀ with confidence, tó ń sọ̀rọ̀ pẹ̀lú ìgboyà, kí wọn náà má lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ó dẹ̀ dẹ lójú pé kì í ṣe pé tán bá ní gbogbo ohun tó sọ yẹn ó yá wá fi hàn wá gangan lójú ayé pé o ò ní lè rí mú kalẹ̀. Ṣe rí pé wàhálà wa, ẹ jẹ́ á tẹ̀síwájú. A dẹ̀ ti ní ọmọ oyè tá ti mú sílẹ̀, a nídìí àgbàlagbà tó ẹ lọ jókòó kò tí kọ̀yìn. Àwọn alájẹ̀bú ní àwọn ò fẹ́ ẹni tí ó máa disgrace àwọn ní Ìjẹ̀bú, pé oyè olórí ọmọọba wọ́n lówó lọ fi ń jẹ, wọ́n láwọn ò fẹ́ ẹni tí àwọn èèyàn máa lẹ owó mọ́ ní orí. Tìtorí pé kí ni, ẹ lè fi fújì mi yẹn ẹ lè fi lẹ̀, kí lẹ wá ń wá nídìí ọba Àwùjalẹ̀. Wọ́n ní ẹ fi ibi ẹyọ kan tọmọ wa ní Ìjẹ̀bú. Bàbá tó bí màmá tó bí bàbá tó bí màmá ti tèmi ọmọ Ìjẹ̀bú ni wọ́n. A dẹ̀ ti mú ọmọ oyè sílẹ̀, àfẹ́ àgbàlagbà. Ẹ má dá wàhálà lẹ̀ o, torí gbogbo bíkíbi tẹ́ bá wà lẹ ti máa ń dá wàhálà lẹ̀. Ẹ ti wà too controversial jù. Ẹ wá lẹ fẹ́ joyè Àwùjalẹ̀, kí ló máa ṣẹlẹ̀ sí ọba Fújì? Torádé tó wà lórí mi, ọba Fújì ni mo jẹ́. Àyìndé lágbádé fún, Àláyìndé lágbádé fún, ọba Fújì rèé o, Àyìndé lágbádé fún ọ̀rẹ́ wa. Kí ló máa ṣẹlẹ̀ sí yẹn? Èyàn kì í jẹ méjì lábà o, Aláàjì, èyàn kì í jẹ méjì lábà. Ọba orin lolúwa. Mo lérò pé gbogbo wa la ti gbọ́ ọ̀rọ̀ tí Balógun Èkó sọ. Gbogbo wa la dẹ̀ ti rí ìdí wúlẹ̀wúlẹ̀ ohun tó fa ìdí ètò tí mo ṣe yìí. Kì í ṣe láti dá sí ohun tó ń ṣẹlẹ̀ yẹn, ṣùgbọ́n láti lo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yẹn àti láti rán wa létí àwọn irú ẹ̀ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn, láti pe àkíyèsí wa wá sí ìdí tèmi ṣe ń tẹnumọ́ tí mo ṣe ń pariwo pé orírun wa ó ṣe pàtàkì. Inú ilé tá ti jáde wá lábúlé wa ó ṣe pàtàkì. Ẹ má jẹ́ adé adékòdèrè, kó má di ẹkún ọjọ́ iwájú, kó má di wàhálà ọjọ́ iwájú. Nígbà tí ire bá dé, kí àwọn èèyàn kan má máa wá bí wá ní àwọn ìbéèrè tí ò tọ́ sí wa. Mi ò sọ pé bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ yìí o, mo mú wá fi ṣàpẹẹrẹ ni. Alhaji Wasiu Ayinde wọ́n ní right láti dá ọ̀gbẹ́ni lóhùn gbogbo ohun tó béèrè. Bí ò tiẹ̀ sọ ni wọ́n dá lóhùn. Àwọn tó bá lẹ́tọ̀ọ́ sí pé kí wọ́n proof gbogbo ohun tí ọ̀gbẹ́ni sọ pé wọ́n níyẹn fún, wọ́n ní right láti proof ẹ̀ fún wọn, láti sọ fún wọn. Ṣùgbọ́n ó ń pe àkíyèsí èmi àtẹ̀yìn,
ó ń pe àkíyèsí gbogbo wa sí pàtàkì àwọn nǹkan wọ̀nyí. Níparí, ní àwọn ìlú tí a wà lénìí, òkè òkun, Amẹ́ríkà, UK àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ọ̀pọ̀lọpọ̀ àwọn dúdú tó wà ńbẹ̀, wọ́n bá ti rí wa ń biṣẹ́, inú wọn á dùn, wọ́n á wá bá wa ní ó mọ nǹkan tó ṣẹlẹ̀, kí ló ṣẹlẹ̀? Mo lọ wo ìrandíran mi, ibi tá a ti wá. Ohun tó ń sọ yìí, wọ́n sanwó lórí ẹ̀rọ ayélujára ni ó ti láwọn iléeṣẹ́ kan tó ń ṣètò yẹn. Wọ́n á ní, ó dà pé ìkan wà tó ń jẹ́ ancestry.com, ìwọ tó bá mọ̀, go and check it out, ancestry.com. Wọ́n wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, wọ́n á wá lọ bẹ̀, wọ́n á sanwó, ó láwọn nǹkan tí wọ́n á ní kán ṣe àbí kán mú wá. Wọ́n bá ti wá ṣe àwọn nǹkan yẹn, wọ́n á wá ní wọ́n ti lọ bá wọn ṣèwádìí, wọ́n á wá fún wọn lésì. Kí wá ní ìwádìí yẹn, wọ́n á wá sọ pé ìgbà tán wo DNA wọn, tán wo, ó dẹ̀ ní level by level, level tó bá fẹ́ ṣe ni. Tó bá fẹ́ ṣe in details, tó fẹ́ go into detailed information, ó tún ní àwọn nǹkan tí wọ́n á ní kó o ṣe. But level by level ni. Wọ́n á sọ wọn pé a ti wo o, nínú ohun tá a rí, ó hàn nù nǹkan ẹ pé ó tan mọ́ àwọn apá Asia ní 5%. Ó hàn nínú ohun tá a ṣe fún ẹ pé ó tan mọ́ àwọn ará Amẹ́ríkà ní 2%. Ó hàn pé ó tan mọ́ àwọn ará Áfíríkà bóyá 60 kìíní kan percent àbí 70 kìíní kan percent. Ti Áfíríkà yẹn ló máa wá pọ̀ jù. Ṣé rí àwọn tó bá go further nínú wọn, tán bá ṣe dáadáa, tán tún lọ síwájú sí i, ọ̀pọ̀ nínú wọn á sọ fún mi pé wọ́n ti ṣe kinní mi o, wọ́n sọ pé Nàìjíríà ni mo ti wá. Wọ́n ti ṣe tán o, tán bá ṣe kanlẹ̀kanlẹ̀, èmi á sọ fún wọn pé ẹ̀yà Ìgbò ni wọ́n, èmi á sọ fún wọn pé ẹ̀yà Yorùbá ni wọ́n. Ẹ worú wàhálà, ẹ worú ìnáwó tí àwọn èèyàn ń ṣe láti lè wádìí ibi tí wọ́n ti wá àti ibi tí ìrandíran wọn ti wá. Ìyà ò jẹ wọ́n o, ebi ò pa wọ́n o, but nítorí pé wọ́n mọ rírì ẹ̀ ni wọ́n ṣe ń wá. Àwa tá a wá ní lọ́fẹ̀ẹ́ lófò tó wà lọ́wọ́ wa, tó wà ń sàkání wa, a mọyì ẹ̀. À ń dúró dìgbà tó bá bọ́ sọnù tán pátápátá, táwa náà máa wá wá kiri, tá a máa lé kiri. Àbá ń dúró di ọjọ́ téèyàn kan máa pàtàn fún wa pé ká wá mẹ́rìí wá, ká wá sọ bá a ṣe jẹ́ ń bí, táwa wòkè tá a wòlẹ̀, tá à ní mọ ibi tẹ́rìí wà àbí tá à ní rẹ́rìí mú jáde, tọ́pọ̀lọpọ̀ wà pọ̀n ká sẹ́nu. Elédùmarè ò ní ṣe tẹnìkankan nù wá bẹ́ẹ̀. Wọ́n lọ́pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n, afẹ́fẹ́ ló ń gbé lọ. Mi ò fẹ́ gbà wá lákòókò jù, mi ò sì fẹ́ sọ̀rọ̀ ju bó ṣe yẹ lọ. Elédùmarè á kọ́ gbogbo wa mọ̀ ṣe, ṣùgbọ́n mi ń gbà wá lámọ̀ràn, mo dẹ̀ ń gbà wá níyànjú. Ẹ jẹ́ á mójútó rírun wa. Ẹ jẹ́ á padà lọlé ká bojú wẹ̀yìn, ká wẹ̀yìn wò, kí ló ń ṣẹlẹ̀? Ẹ jẹ́ á padà, ẹ jẹ́ á lọ wojú orí àwọn tá a tara wọn jáde, àtàwọn tí a tara wọn jáde tara wọn jáde, àtàwọn tí àwọn tá a tara wọn jáde tara wọn jáde tara wọn jáde, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ká bojú wẹ̀yìn. Ẹ jẹ́ á bojú wẹ̀yìn, ká wo ìtàn wa, ìdílé wa, ńbo gan la ti wá, ta làwọn tó bí àwọn baba ńlá baba wa, bó la ṣe débi tá a wà yìí. Ẹ jẹ́ á mọ̀ kó dá wa lójú yégé, kí kankan nú ẹ̀ kó má ṣókùnkùn sí wa. Torí òní kọ́, torí ọ̀la ni. Ọdẹ tó pẹran tó ń ṣètùtù, ó nítorí ìtèyí tóun ti pa àìkọ́ o, torí ìmí tóun ó pa ni. Elédùmarè á kọ́ gbogbo wa mọ̀ ṣe. Títí dìgbà tá a bá tún pàdé, èmi ọmọ yín, àbúrò yín, Dr. Mike Ọlábánjí Ọlágúnjú, ọmọ wọn lódò ọwá, ọmọ àtàkìtì lórí ìrókò, ọmọ àfẹnugbégbá ẹbọ, ọmọ òjíwìjíwì fọwọ́ bẹ́gún tẹ́lẹ̀. Mo ń kí gbogbo wa pé ká ríra láyọ̀, ká pàdé láyọ̀.